lórí àwọn ètò kan tí mo máa ń ṣe mo ṣàlàyé nípa orí bíbọ ká bọ orí nílẹ̀ káàárọ̀ òjìrè mo ní mo ṣàlàyé nípa pé ká máa bọ orí wa nílẹ̀ káàárọ̀ òjìrè ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọn mọ pàtàkì orí bíbọ ẹ má jẹ́ àpá. ìwọ tó o bá sì mọ pàtàkì orí bíbọ á dífíkọ̀tì fún ọ. rírun àwọn bàbá wa. torí pé ká bọrí nílẹ̀ káàárọ̀ òjìrè ó ní àpẹẹrẹ. ìṣẹ̀ṣe làgbà òun lọ rírun àwọn bàbá wa. mo ní orí bíbọ nílẹ̀ káàárọ̀ òjìrè mo ló ní àpẹẹrẹ tiẹ̀. làgbà òun lọ rírun àwọn bàbá. kò sí bó o ṣe lè bọ orí tí ìyípadà kan ò ní dé báyé rẹ. ìṣẹ̀ṣe làgbà òun. mo ní kò sí bó o ṣe bọ orí tí ìyípadà kan ò ní dé báyé rẹ ká bọ orí ó ṣe pàtàkì nílẹ̀ káàárọ̀ òjìrè. pásítọ̀ lè bọrí mùsùlùmí lè bọrí àáfàá lè bọrí aláàjì lè bọrí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ka orí bíbọ a máa ń kà á sí ẹ̀ṣẹ̀. kí ló sì fà á torí pé wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nkíní yìí wọ́n fi kó wa lẹ́rú ni. ọ̀tọ̀nà fún wa. ká bọ orí ó ṣe pàtàkì o. Yorùbá yẹ kó ti là pérégedé pé kò sí. torí orí bíbọ ó ní nǹkan tí ń ṣe nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. ilẹ̀ àwọn bàbá wa ká ṣẹ̀ṣẹ̀. àwọn nǹkan tá a sì ṣe mọ́yìn ó ń kó bá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo ló ń kó bá wa ká bọ orí nǹkan tó ṣe pàtàkì ni torí ẹ̀ ní wọ̀kìlù mọ̀ ìkànnì wọ̀kìlù mọ̀ Yorùbá TV ṣe ń kí gbogbo wa o ọ̀kan lẹ́sìn. torí ẹ̀ ní ìkànnì wọ̀kìlù mọ̀ Yorùbá TV ṣe ń kí gbogbo wa wípé ẹ má jà gbàgbé orí bíbọ o èèyàn wà o. kí náà fi ń bọrí wàá máa fẹ́ já àrọ̀ bọrí wàá máa fẹ́ yẹ ẹtù bọrí kódà láwọn ìlú kan wàá máa fi adìyẹ bọrí láwọn ìlú kan mo ní wàá máa fi àgbò bọrí. ìṣẹ̀ṣe la. àwọn nǹkan tá a sì ń sọ yìí ó ń jẹ́ ìgbéga fún ìtayọ ọmọ Yorùbá ṣùgbọ́n tí wọ́n bá gbàgbé máa rántí wípé á pa ọ́ lára orí là bá bọ tá a bá fò sálẹ̀ nígbà torí ń gbé ni níbo lò sà òkè wà mo nígbà torí ń gbé ni lọ́wọ́ ń bá ló ń bó lò sà wà ká bọ orí ó ṣe pàtàkì nínú ìrìn àjò ọmọ ẹ̀dá orí bíbọ ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń bi mí léèrè pé bò náà ṣe ń bọrí. iyọ̀ ó wà lára nǹkan tó fi ń bọrí láwọn ìlú kan wọ́n fi oyin bọrí láwọn ìlú kan wọ́n fi ṣúgà bọrí láwọn apá abì kan mo ní wọ́n fi omi lásán wọ́n fi ń bọ omi nìkan wọ́n fi ń bọrí láwọn apá abì kan wọ́n fi àgbọn bọrí ṣùgbọ́n orí bíbọ tí mò ń sọ yìí ó ṣe pàtàkì nínú ìrìn àjò ọmọ ẹ̀dá o torí yóò mọ̀ pa ọ́ lára torí ẹ̀ mo kí gbogbo ajákèjádò gbogbo àgbáláyé níbikíbi tá a bá wà ẹ má jà gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè ó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa ọmọ Yorùbá tí ó bá bọrí kọ́mọ́ gbàgbé wípé ó ṣeé ṣe káwọn nǹkan kan máa ṣe tánàdí ìgbéga fún un. ìṣẹ̀ṣe làgbà òun lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wò lókè wọ́n àforí bíbọ́ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ń wò tí wọ́n ń tayọ lókè ọ̀pọ̀lọpọ̀ wọn ò jókòó tẹ́tẹ́rẹ́ ni ká jókòó tẹ́tẹ́rẹ́ a máa mú àkùdé bá ìgbéga ọmọ ẹ̀dá ká jókòó tẹ́tẹ́rẹ́ kì í jẹ́ kọ́ ọmọ ẹ̀dá kì í jẹ́ káwọn èèyàn ó débi tó yẹ ká tètè dé níbọ̀rọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n kí wa pé mo kí wa ní dòròmí àwísí mo sì kí wa ní dòròmí àwísẹ́ o torí èékánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó họra dé egun ìkànnì wọ̀kìlù mà ló ń kí gbogbo wa o níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé ẹ bá ń fọ́lọ̀ mi kẹ́ mọ́ subscribe ẹ ti máa mọ̀ mí Kọ́lá Aláwodé lórúkọ mi pàǹkúrò èlùbọ́ tí ń ṣe ní odò gbọ̀nràn ní ìkànnì wọ̀kìlù mọ̀ Yorùbá TV. Yorùbá TV ló ń ké tantan. wá babaláwo tó bá dáa lọ. lọ rírun àwọn bá. ká bọrí kò sí nǹkan kan tó burú ń bẹ̀ wá babaláwo tó bá dáa kọ wá lọ. ọ̀nà fún wa mọ́ ojú gbogbo. àwọn èèyàn tó ń tayọ àwọn èèyàn tó ń jẹ́ èèyàn àwọn èèyàn tó ń débi gíga láyé ọ̀pọ̀lọpọ̀ wọn ò forí bíbọ̀ ọ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn sì rèé mi ò sọ pé àdúrà òkè ń gbà o ẹ má ṣì mí gbọ́ o ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni wípé ẹ kúkú mọ̀ pé ẹ̀sìn wa láfíríkà ìṣẹ̀ṣe ni nígbà táwọn kan bá ní ẹ̀sìn Islam nílùú àràbù táwọn kan bá ń ṣe ẹ̀sìn Kristẹni nílẹ̀ Jerusalem kí wàá lẹ̀sìn wa láfíríkà àwọn ẹ̀sìn wa láfíríkà náà ni ẹ̀sìn ìṣẹ̀ṣe ayé ń bẹ àbí bó ni ọmọ ẹni ó ṣe ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ táwọn filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn ó túmọ̀ sí wípé ìṣẹ̀ṣe gangan ní nǹkan wa tó jẹ́ ẹ̀sìn wa tó jẹ́ tíantíá nílẹ̀ Áfíríkà gbogbo ọmọ Áfíríkà tọ́jú ọmọ dúdú ń bolẹ̀ wà ìṣẹ̀ṣe gangan ní tiwa láfíríkà ìṣẹ̀ṣe làgbà òun tá a bá sì fi lè gbàgbé ìṣẹ̀ṣe
ìṣẹ̀ṣe tá a kó mọ́ra tá a ṣe bó ṣe yẹ ká ṣe tá a ṣe bó ti tọ́ àti bó ti yẹ yóò padà pa wá lára tó bá dọjọ́ iwájú tó dẹ̀ mo ṣe ń kí wa o mo kí wa káàkiri gbogbo àgbáláyé ìkànnì wọ̀kìlùmọ̀ ló ń kí yín o wọ̀kìlùmọ̀ Yorùbá TV ló ń kí gbogbo wa ẹ má jẹ́ àgbàgbé ìṣẹ̀ṣe àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrì a máa gbé ni débi téèyàn ògo ò lérò láyé a máa gbé ni débi gíga láyé a máa mú ni tayọ nígbà téèyàn ò lérò ó túmọ̀ sí wípé ẹ má jẹ́ àgbàgbé ẹ̀sìn wa ẹ má jẹ́ ká gbàgbé àṣà tá a gbé dání àti ẹ̀sìn wa o ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilé bàbá wa torí ìṣẹ̀ṣe ilé bàbá wa ó ṣe pàtàkì nínú ayé wa àbẹ́ mọ̀ pé ìṣẹ̀ṣe gangan ní pàtàkì nínú ìrìn àjò ẹ̀dá ọmọ ń jẹ́ kí ẹ̀dá tètè débi tí bá ń lọ láyé mo kí wa mọ̀ ṣe o yọ̀ mọ̀ dùn mọ́ wa yọ̀ mọ̀ korò máwọn ọ̀tá wa ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sànni ajé olókun sànni ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nú omi obìnrin a máa bọrí ọkùnrin a máa bọrí má gbàgbé o láti máa bọrí rẹ orí bíbọ ó ṣe pàtàkì má sọ pé kò yí ọ mo ní má sọ pé kò yí ọ torí yọ padà ṣe tánà dí ìgbéga rẹ tó bá ṣọ́ra rẹ orí bíbọ ó ṣe pàtàkì àwọn èèyàn tẹ̀ ń wò lókè ọ̀pọ̀lọpọ̀ wọn ò forí bíbọ lẹ̀ ni o ìkànnì wọ̀kìlùmọ̀ ló ń kí gbogbo wa o. ẹ má jẹ́ àpárẹ̀ ò jàre ìṣẹ̀ṣẹ̀ la. 08030856096 ni 08030856096 ìkànnì wọ̀kìlùmọ̀ ló ń kí gbogbo wa. mo lọ rírun àwọn bàbá wa. ẹ má jẹ́ àpárẹ̀ ò mú sọ ìṣẹ̀ṣẹ̀ la gba òun lọ rírun.